Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, adúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà. Adúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára, fi ògo ìyìn àti ọlá forúkọ yín o. Adúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹsàn-án. A fi ògo fún orúkọ yín nítorí ẹ̀yin ọ̀gá ògo jùlọ jẹ́ wa ara yín nínú ayé wa, nínú ilé wa, nínú ẹbí wa àti nínú gbogbo ohun tí à ń là kọjá. A sì gbàdúrà pé ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, yóò ṣe ọkàn àti ara wa ní rere. Nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án. Ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ọ̀gá ògo jùlọ apá kẹta. Ọ̀gá ògo jùlọ apá kẹta. Ó mú àkọ́sórí wa nínú ìwé ẹkùn Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Ta ni ẹni tí ó wí tí sì í ṣẹ nígbà tí Ọlọ́run kò pàṣẹ rẹ̀? Ẹkùn Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí ìkẹsàn ẹsẹ̀ ìkejì dé ìkẹsàn. Ìwé Dáfídì orí ìkẹsàn ẹsẹ̀ ìkejì dé ìkẹsàn tí ó kà báyìí pé èmi ò yọ̀, èmi ò sì ṣe inú dídùn nínú rẹ̀, èmi ò sì kọrin ìyìn sí orúkọ rẹ̀, ìwọ ọ̀gá ògo jùlọ. Nígbà tí àwọn ọ̀tá mi bá pẹ̀yìndà, wọn ò ṣubú, wọn ò sì ṣègbé ní iwájú rẹ̀. Nítorí ìwọ ni o ti mú ìdájọ́ mi àti ìdí ọ̀ràn mi dúró. Ìwọ ni o jókòó lórí ìtẹ́ tí o sì ṣe ìdájọ́ òdodo. Ìwọ bá àwọn orílẹ̀-èdè wí, ìwọ pa àwọn ènìyàn búburú run, ìwọ pa orúkọ wọn rẹ́ láti láéláé. Nítorí ọ̀tá, ìparun wọn parí tán láéláé. Ìwọ ni o sì ti run ìlú wọn nì, ìrántí wọn sì ti ṣègbé pẹ̀lú wọn. Ṣùgbọ́n Olúwa yóò wà títí láéláé. Ó ti tẹ́ ìtẹ́ rẹ̀ sílẹ̀ fún ìdájọ́, ó sì ṣe ìdájọ́ ayé ní òdodo. Yóò ṣe ìdájọ́ fún gbogbo ènìyàn ní òtítọ́ ìwà. Olúwa ni yóò ṣe ààbò àwọn ẹni ìnilára, ààbò ní ìgbà ìpọ́njú. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Ọ̀gá ògo jùlọ lè fagilé àwọn ègún. Nínú ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkejìlélógún, Bíbélì sọ fún wa pé ègún kan ti wà lórí Jẹ́ríkò ti pẹ́ láti ìgbà ayé Joshua, ṣùgbọ́n Olúwa tó ṣiṣẹ́ nípasẹ̀ Èlíṣà fagilé. Ọlọ́run lè fagilé àwọn májẹ̀mú. Ìwé Àìsáyà orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún wípé bí o tilẹ̀ ní májẹ̀mú kankan tí kì í ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ní kété tí ó bá fagilé yóò dúró. Bí májẹ̀mú kan bá wà láàárín ìwọ àti èṣù, a fagilé nísinsìnyí ní orúkọ Jésù. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, obìnrin kan wá láti bímọ ní ilé àgbẹ̀bí wa ní ìjọ ìràpadà ti Ọlọ́run. Dájúdájú nítorí ó ti yàgàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ó ti sọ gbólóhùn kan pé òun kò bìkítà bí òun bá kú, níwọ̀n ìgbà bí òun bá ṣàti kọ́kọ́ bí ọmọ náà. Nígbà tí ó wá lóyún, kò fẹ́ kú lásìkò ìrọbí. Nítorí náà ó wá sí ilé àgbẹ̀bí ìjọ wa láti bímọ náà o. Lẹ́yìn tí ó rọbí fún ọjọ́ díẹ̀, àwọn àgbẹ̀bí pè mí. Nítorí náà mo ké pe Ọlọ́run ọ̀gá ògo jùlọ láti fagilé májẹ̀mú ibi tí ó dá. Ó fagilé láìpẹ́, ó bímọ láyọ̀ o. Ọ̀gá ògo jùlọ máa ń fagilé májẹ̀mú ẹ̀jẹ̀ pẹ̀lú. Ìwé Àìsáyà orí kọkàndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti fà ọ́ wọnú ẹgbẹ́ nípa májẹ̀mú ẹ̀jẹ̀, Olúwa yóò fagilé nísinsìnyí ní orúkọ Jésù. Àmín. Ọ̀gá ògo jùlọ lè fagilé ọ̀run àpáàdì. Ó lè sọ fún ọ̀run àpáàdì, o kò lè gba èyí lọ o. Paul sọ nínú ìwé Tímótì kínní orí ìkíní ẹsẹ̀ ìkáǹdógún pé òun jẹ́ olórí àwọn ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi. Dípò èyí, ó di olórí láàrin àwọn àpọ́stélì. Ìwé Ìṣe àwọn àpọ́stélì orí ìkejì, ìwé Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkarùn-ún. Mo ti máa ń sọ ní gbogbo ìgbà, bí Ọlọ́run alágbára bá lè lo èmi, ó lè lo ẹnikẹ́ni o. Bí ó bá lè mú mi kúrò lọ́nà ọ̀run àpáàdì tí ó sì fi mí sí ọ̀nà ọ̀run rere, gbogbo agbára tí ọ̀run àpáàdì ní lórí rẹ a ó fagilé nísinsìnyí ní orúkọ Jésù. O gbọ́dọ̀ fiyèsí ẹ̀wẹ̀ pé o ní ipá láti kó, kí o sì rí dájú pé agbára tí ọ̀run àpáàdì tó ní lórí rẹ di èyí tí a fagilé pátápátá. Bí ọ̀gá ògo jùlọ bá pinnu láti gbà ọ́, láti já ọ gbà kúrò lójú ọ̀nà ọ̀run àpáàdì, ṣùgbọ́n ìwọ fúnra rẹ tún ń padà sínú ẹ̀ṣẹ̀, ìwọ yóò tún padà sí ojú ọ̀nà ọ̀run àpáàdì nìyẹn o. Ojúṣe rẹ ni láti
dáhùn sí ìfẹ́ Ọlọ́run nípa gbígbé ní mímọ́ kí o má bàa parí ayé rẹ sí ọ̀run àpáàdì. Kókó àdúrà: Bàbá, bí èyíkéyìí májẹ̀mú bá wà tí èmi tàbí àwọn bàbá mi ti dá tí ó ń da ayé mi rú lónìí, jọ̀wọ́ fagilé nísinsìnyí ní orúkọ Jésù. Gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí èmi àbí àwọn bàbá mi ti dá tí ó ń fa ayé mi sẹ́yìn, tí ó ń da ayé mi rú, tó sì ń da ayé ìwọ àti èmi náà rú, kí Olúwa kí ó fagilé lónìí ní orúkọ Jésù. Àmín. Kí dùn kókó sókè lọ́bẹ̀ oge Olúwabùkọ́lá Ayako ní ó kọ ọ̀run ṣíṣí tèmi nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀. Ìpàdé wa bí oyin.